ẹni tó bá wa rí Sùlíyá ẹ dákun ẹ bá wa bù sọ àwọn ẹbí rẹ̀ fi gbé ta àwọn agbésùmọ̀mí fáwọn sọ mí di ẹlẹ́jẹ̀ ríru nítorí rẹ̀ ni mo ṣe dínà mọ́ aago wọn ọkọ pírísípà ti sọ̀rọ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti wọ́gi lé ìdájọ́ èyí tó pàṣẹ kí INEC ó yọ ẹgbẹ́ Àtíkù kúrò nínú àkọsílẹ̀ Babátúndé Òdúyọyè ti kọ̀wé fipò sílẹ̀ o èyí lohun tó ṣẹlẹ̀. àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò ní Nàìjíríà NAFDAC ti fi àgádágodo gidigba ti àwọn iléeṣẹ́ kan pa. ṣẹ́yìn náà ti rí ohun tí adájọ́ ṣe fún Pẹ́lá àti Jáfísì. àjọ INEC ti fi ọjọ́ kún ìgbà tí gbígba káàdì ìdìbò máa wá sópin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kazeem Ayẹni ọmọ Èkìtì ti gba ìdájọ́ ikú. Queen Dami tútù kan àbùkù lọ́wọ́ Portable Zazu ó sì ti bọ́ sọ́wọ́ ayé. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye Ṣèyí Mákindé ṣàfihàn ọkọ̀ bàálù méjì. ẹ jọ̀wọ́ báyìí là ń ṣe nílé wa èèwọ̀ bòmí ni o ẹ fi ìgbéyàwó mi lọ́rùn sílẹ̀ o Pẹ́lá ti sọ̀rọ̀ ọwọ́ ọlọ́pàá ti tẹ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun SSG àti àwọn márùn-ún kan Ọmọ́táyọ̀ Sànúsí ti jáde sọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àti oṣù. ọkọ pírísípà sọ̀rọ̀ ilẹ̀ síkún ọ̀jọ̀gbọ́n Wọlé Àlàmú tó jẹ́ ọkọ ọ̀gá ilé ẹ̀kọ́ girama Ìsíèlè tó wà lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ti kí ọ̀rọ̀ bọnu. ó sì tún yẹ̀rẹ̀tẹ̀ bí àwọn jàǹdùkú agbésùmọ̀mí ti yan lẹ́nu lásìkò ìjínigbé ọ̀hún èyí tó sì ti fẹ́ máa ṣàkóbá fún ẹ̀mí rẹ̀. ó ní lásìkò tí aya òun wà lákàtà àwọn ajínigbé ojoojúmọ́ ni wọ́n ń pe òun lórí aago tí wọ́n sì ń fìtìnà tí òun ṣùgbọ́n nígbà tó yá tóun ti fẹ́ máa ní ẹ̀jẹ̀ ríru níṣe ni òun lu fóònù òun pa kó wọn má bàa kú sájí àdì. ọ̀rọ̀ náà wáyé lásìkò ètò ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì tí ẹbí rẹ̀ ṣe lórí bí Ọlọ́run ṣe gba ìyàwó rẹ̀ àtàwọn yòókù rẹ̀ lọ́wọ́ àwọn jàǹdùkú náà. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti wọ́gi lé ìdájọ́ èyí tó pàṣẹ kí INEC ó yọ orúkọ ẹgbẹ́ Àtíkù kúrò nínú àkọsílẹ̀. a gbọ́ pé kì í ṣe ẹgbẹ́ Àtíkù nìkan ni kinní náà ṣàkóbá fún o àwọn ẹgbẹ́ mìíràn náà wà lára wọn nínú ìdájọ́ ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́nu mẹ́ta tí wọ́n gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀. wọ́n ní ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga gbé kalẹ̀ ṣáájú kò lẹ́sẹ̀ nílẹ̀ o ohun tí ilé-ẹjọ́ náà sì sọ ni pé kò sí ìgbẹ́jọ́ kankan níwájú ilé-ẹjọ́ gíga náà tó fi yẹ kó pàṣẹ fún INEC pé kó yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kúrò nínú àkọsílẹ̀ rẹ̀. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì ní ilé-ẹjọ́ ọ̀hún kùnà láti yẹ gbogbo àwọn ẹ̀rí tó wà nínú rẹ̀ wò nítorí ó kùnà láti tójú bọ àwọn ẹ̀rí tó fi ṣàfihàn wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti jáwé olúborí nínú àwọn ètò ìdìbò kan. olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé Babátúndé Òdúyọyè ti kọ̀wé fipò sílẹ̀ Monday ọjọ́ 27 oṣù keje ọdún 2026 ni ọmọkùnrin náà kọ̀wé fipò ọ̀hún sílẹ̀ o. ó ní ilé sanmi dùn joyè lọ òun kò sì ní ìmọ̀ràn kankan tóun fẹ́ máa gba Ṣèyí Mákindé mọ́ o kò sì ṣàlàyé ohun tó so wọ́n ìgbésẹ̀ rẹ̀. ohun táwọn aráàlú sì sọ ni pé nítorí àìgbọ́ra-ẹni-yé èyí tó máa sábà wáyé láàrin àwọn méjèèjì ló mú kí Òdúyọyè ó gbé ìgbésẹ̀ yìí. ẹni tí wọ́n bá wa rí Sùlíyá ẹ dákun ẹ bá wa bù sọ àwọn ẹbí Sùlíyá fi gbé ta. ohun tá a gbọ́ ni pé àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin kan ti fi gbé ta lórí ayélujára látàrí bí ọmọbìnrin kan ti dàwátì nínú ẹbí wọn lẹ́yìn tó dágbére wípé òun fẹ́ lọ sí báǹkì ni Sùlíyá dágbére fún wa o tó fi dàwátì ní Ìlọrin. àwọn ẹbí sì ṣàlàyé wípé yàtọ̀ sí Sùlíyá tó ń jẹ́ níṣẹ́ ló tún sọ ara rẹ̀ ní nánà lẹ́ni tó ti dàwátì lójijì ní Ìlọrin. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ilé ìfowópamọ́ Access tó wà lópòpónà Ibrahim Taiwo ló dágbére pé òun lọ o láti agbègbè Ẹyẹ Nkọrin lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n títí di àsìkò yìí o
kò darí wọlé. Wọ́n sì rọ àwọn èèyàn wípé bí ẹnikẹ́ni bá bá wọn rí kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ tòsí wọn jùlọ. Àjọ tó ń rí sí oúnjẹ àti òògùn lílò ní Nàìjíríà NAFDAC wọ́n ti ṣá kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà iléeṣẹ́ mẹ́ta tí wọ́n ti ń pọ́n ọtí ní ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn pé wọ́n sì ń tẹ̀síwájú láti máa pọ́n ọtí inú ọ̀rá èyí tó lòdì sí òfin. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Sango àti Ìdíròkò. Àjọ NAFDAC sì ṣàlàyé wípé ìgbésẹ̀ náà wáyé láti gbégi dínà àwọn tó ń tàpá sí òfin tó de ọtí inú ọ̀rá lásìkò àyẹ̀wò wọn. Àjọ NAFDAC sì ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí èyí tó lòdì sí òfin tó wà nílẹ̀. Ṣáájú ni wọ́n sì ti kéde wípé kí àwọn tó ń pọ́n ọtí inú ọ̀rá ò jáwọ́, bẹ́ẹ̀ sì ni káwọn tó ń tutà náà mọ́wọ́ kúrò níbẹ̀ o. Àjọ ọ̀hún sì ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń gbé ìgbésẹ̀ yìí láti lè fi òfin de ọtí inú ọ̀rá èyí tó sì ti di èèwọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ làwọn sì ń tẹ̀síwájú láti máa fi ọwọ́ òfin mú àwọn tó kù. Bella àti Javis mà ti sọ eré wọn di òótọ́ mọ́ wa lọ́wọ́ kẹ̀. Ọjọ́ 29 oṣù keje ọdún yìí ni wọ́n lọ sí kóòtù láti lọ fi òkà síra wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni adájọ́ sì bá wọn fi òǹtẹ̀lú. Ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni lágbára Èdùmàrè. Àjọ tó mójútó ètò ìdìbò Nàìjíríà INEC ti fi ọjọ́ kún ìgbà tí gbígba káàdì ìdìbò máa wá sópin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ náà tí yóò wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026, wọ́n sì ní ìgbésẹ̀ náà wáyé látàrí bí àwọn èrò ṣe ń pọ̀ sí ní ibùdó tí wọ́n ti ń gba káàdì ìdìbò náà, àti pé káàdì ìdìbò 322,822 ni àwọn èèyàn sì gbà látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ pínpín rẹ̀. Ìdí rẹ̀ nìyí tí àjọ INEC ṣe fi ọjọ́ kún gbígba káàdì ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun o. With the window gap provided by the Independent National Electoral Commission for the collection of permanent voters' cards ahead of the Osun State governorship election, large numbers of eligible voters have been visiting various polling units to collect their PVCs. A visit to different polling units in Osogbo showed a high level of patriotism among both first-time voters and those who transferred their voters' registration to new polling units. I'm glad to collect my PVC, and I'm promising you that I will use it to vote on August 15. This is our right. I have my own PVC now. This is it. Yes, this Nigeria is for us all, not for only one person. And without your PVC, there's no how you can choose your desired candidates. Some eligible voters appealed to the commission to introduce a more convenient and efficient collection process. It's hectic because we've been here since morning around 7 o'clock. The INEC they will start their work by 9 o'clock, and we do leave here by 4 o'clock. The exercise has been hectic and very difficult for people to get their PVC card because of the arrangement, especially the way it was arranged. I think I will advise INEC in a way that they can make it more visible and more easy for people to access their card. The exercise at the various polling units will end today, July 28, while the collection will... Ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún Kazeem Ayeni ní ọmọ Èkìtì. A gbọ́ pé ilé-ẹjọ́ náà ti dájọ́ ikú fún arákùnrin ẹni ọdún 37 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kazeem Ayeni lórí ẹ̀sùn ìdigunjalè. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé láti ọjọ́ 2 oṣù Ọ̀wàrà ọdún 2024 níbi tó ti lọ ja àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Bámidélé Olúmúlò àlólè pẹ̀lú ìbọn ìléwọ́. Adájọ́ Ọlálékan Ọlátawúrà sì ti sọ wípé Kazeem jẹ̀bi ìdigunjalè, ó sì pàṣẹ kí wọ́n sọ̀rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀. Adájọ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé kò sí bóun ṣe lè ṣíjú àánú wo ọmọkùnrin yìí nítorí tí kò fìgbà kankan kábàámọ̀ wípé òun jẹ̀bi, ó sì ti ń jọ bí ẹni wípé òun fúnra rẹ̀ ti pinnu láti kó ẹrù rẹ̀ kúrò nílé ayé. Portable yọ ẹnu sí Queen Dami, ó ní ọ̀lẹ onínàbì ní í ṣe. Ó ní lẹ́yìn tó kúrò lákàtà òun, àìmọye àwọn olórin àti olókìkí tó ti bá ṣe, kò sì tí ì ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kankan láti ìgbà náà títí di àsìkò yìí o. Bóbìnrin ò bá sì dán ilé ọkọ méjì wò kó lè mọ èyí tó sàn o. Ó sì tún sọ wípé òun rí níbi tó ti ń sunkún lórí òpó ayélujára rẹ̀ látàrí bí kò ti rí ọkọ fẹ́. Ó kàn wù mí lọ́kàn kí n ṣàánú rẹ̀ ni nítorí Dami kì í ṣe ẹni téèyàn lè gbà láwìn débi tí yóò san ẹ̀tọ́ kankan lórí rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye, ọkọ̀ bàálù táwọn aráàlú ń retí balẹ̀ sí ìlú Ìbàdàn. Ọkọ̀ náà ti mú kí Ṣèyí Mákindé kí ó máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pàápàá jùlọ lásìkò ìjínigbé àwọn olùkọ́ ìlú Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bá a ti mọ̀ tẹ́lẹ̀ wípé ọkọ̀ òfurufú méjì náà wà lára ìlérí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ṣe fáráàlú lórí ètò ààbò. Lẹ́yìn ìkéde náà ni àríyànjiyàn gbòde, èyí tó dá lórí ọ̀rọ̀ bàálù náà. Lẹ́yìn tí Mákindé ní ọ̀pọ̀lọpọ̀ owó dọ́là ní ìjọba ra bàálù ọ̀hún, àwọn aráàlú sì ní àwọn ò rí eégún tí ń jẹ́ àjíkẹ́ ọkọ̀ náà.
lásìkò ìjínigbé àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn aráàlú kan sọ lásìkò náà pé tó bá jẹ́ wípé ìjọba ti gbé bàálù náà wá ni yóò rọrùn láti tètè ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí agbésùnmọ̀mí jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Bẹ́ẹ̀ làwọn mìíràn sọ wípé irọ́ ni Mákindé ń pa àti pé ó ti kó owó ọkọ̀ bàálù náà jẹ ni. When we took the decision to purchase this surveillance aircraft, it was because of the sheer landmass, the size of Oyo State. We knew that we had to complement the boots on ground. We didn't know Orire was going to happen. You know, I've seen people criticize us and say, "Oh, where's the aircraft?" Now they require it at Orire, but we planned for the aircraft, you know, for us to be able to cover as much within the shortest possible time of the landmass in Oyo State. I'm glad that now it's here, and I believe we will always do what is right in the interest of our people, because in an atmosphere of insecurity, you can hardly do anything. People say I look better now because our children are back, our teachers are back, and we're moving on with the plan for Oyo State. Are you hitting the ground running with this immediately? Yeah, we're hitting the ground running. You can see they were flown by Air Force pilots. We have negotiated an MOU with Nigerian Air Force, and we should be working this together. Your message to the people of Oyo State, finally, sir? My message to the people of Oyo State is their government will always be there to serve them. Thank you, Your Excellency. Thank you. Ẹni tí inú rẹ̀ kò bá dùn sí ìgbéyàwó kóòtù tí mo ṣe kó lọ bínú kú o, kó ní kálukú ń rán aṣọ rẹ̀ níbi tó ti gbé ya. Bẹ́ẹ̀ náà fi gbéta lórí ayélujára lórí àwọn tó ń fún ní ìmọ̀ràn wípé kí ó lórúkọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bíi next of kin ní báǹkì àbí nínú ohun ìní rẹ̀. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kí n lo ìyá mi fún next of kin, ṣé ẹ fẹ́ kóhun kú ṣáájú ìyá òun ni? Àbí èwo ni gbọ̀rọ̀ mi dẹlẹ́rù? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ìṣubú mi lọ́jọ́ pípẹ́, Elédùà ò ní fún yín ṣe o. Kí ló dé tẹ́ yọ mí lẹ́nu lọ́pọ̀ ìgbà? Ó sì ṣe ìkìlọ̀ wípé kí oníkálukú gbọ́ tara rẹ̀ kí wọ́n sì fi ìgbéyàwó òun lọ́rùn sílẹ̀. Ọwọ́ ọlọ́pàá ti tẹ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun SSG àti àwọn márùn-ún mìíràn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà SSG Teslim Ìgbàláyé pẹ̀lú àwọn márùn-ún mìíràn lórí ẹ̀sùn pé ó lọ́wọ́ nínú títà àti ríra ìbò àti níní àwọn ohun èlò ìdìbò lọ́wọ́ láì bá òfin mu ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Àwọn ọlọ́pàá sì ṣàlàyé wípé níṣe ni àwọn lọ ṣe àyẹ̀wò ilé SSG ní ìlú Òṣogbo lẹ́yìn tí èèyàn kan tawọ́ lólobó nípa rẹ̀. Wọ́n ní àwọn rí owó tó lé ní 4.8 million naira lákàtà rẹ̀ àti àwọn káàdì olùdìbò PVC àti àkọsílẹ̀ àwọn olùdìbò ọ̀hún. Ọmọ́táyọ̀ Sànúsí, ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n ti yà sílẹ̀ ti sọ̀rọ̀. Ó ní Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham lọ́wọ́ nínú bí ìyapa ti wà láàrin òun àti Fẹ́mi Adébáyọ̀. Ó ní ìdí tóun ṣe sọ̀rọ̀ yìí ni pé òun ò nífẹ̀ẹ́ sí báwọn èèyàn ṣe ń sọ káàkiri wípé àwọn òṣèrébìnrin méjèèjì yìí ló fa bí ìgbéyàwó òun ṣe forí ṣọpọ́n. Ó sì ní kí àwọn èèyàn mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n o, bójú yín bá farabalẹ̀ dáadáa yóò rí mú o. Èyí ni àtẹ̀jáde tí Ọmọ́táyọ̀ Sànúsí, ẹni tó jẹ́ ex òṣèré Fẹ́mi Adébáyọ̀, fi lélẹ̀ o lórí òpó ayélujára rẹ̀. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ àti àná ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.